ربي اغفر لأموات الصلاة كذا لأبناء رب العالمين كذا لأبناء رب العالمين وهم شكبا وشيكو يا إلهي كذا أسد وسر السابقين عبيد الله نقيب العلم والأشراف حقا نقيب العلم والأشراف حقا عبيد الله عين المتقين عبيد الله عين المتقين. omi ẹ̀kọ́ kò sí bó tilẹ̀ wù kó rí ẹ̀kọ́ náà ní í ṣe. mọ́díkàlù ọ̀gá mi àfa mi sí múrísídù mi mọ̀rọ̀bí. mọ̀wùlánà sẹ́yìfù lìkọ́dìrì ìyá. adamallahu ayatahu. mo rò pa pariwo sẹ́yìfù ni. sẹ́yìfù lìkọ́dìrì. wàlá ansa mọ̀rọ̀bí ṣáàdìlíyù. ayabuna sambo seifuliwa idhina ayabuna sambo seifuliwa idhina. fi kún orin ọ̀gá mi o mo kàn kì í bọ̀ láàrin ni. wàlá ansa mọ̀rọ́bì ṣáàdìlíyù ayabuna sambo seifuliwa idhina ayabuna sambo seifuliwa idhina. kadhalika murshidi Yahya Salati. kadhalika murshidi Yahya Salati. Jaishi amirul kulli amirul ilmi amirul haraka amirul mulki amirul fadli amirul jaishi fakharu salihina amirul jaishi fakharu salihina. ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tèmi máa ń sọ dáadáa tí n bá wà láàrin àwọn tèmi tá ìjọjà kẹgbẹ́ ọ̀gá mi Alhaji yahu amirul jaishi fakharu salihina amirul jaishi fakharu salihina. tá a bá ń sọ̀rọ̀ ilé tó tóbi ilé tó wúwo dáadáa ilé téèyàn lè sọ pé ibi tá ti bí mi ní. ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí màá sọ kò sílé tí ò tóbi ńlọrin. bàbá Seiful Kadiriya gbogbo ń tó tóbi kọ́ ní fi ń wúwo. àwọn bàbá yìí náà tóbi lóòótọ́ àmọ́ ṣé wúwo bá fàǹdà ṣe wúwo. bàbá wa Seiful Kadiriya nǹkan méjì ló papọ̀ láàyè yìí èmi ò ní tí mo fẹ́ sọ àfáwà Toyib akẹgbẹ́ lèmi àti wọn àwọn nìkan bá sọ gbólóhùn kan àbí méjì. mo kí bàbá mi àfa mi Sheikh Isa inna mathala Isa indallahi kàmá mo rò pa pariwo Seifu ni. inna mathala Isa indallahi kamathali Adama khalaqahu min turabin thumma qala lahu kun fayakun. ọlátọ́lọ́ ń ṣe fúnlé àfàǹdá kò sí ẹni téèyàn lọ́mọ ńlé àfàǹdá tí ò rí nǹkan lọ́mọ. Allah. èyàn bínú lẹ́yìn ìtọ́lọ́ ń ṣe fún yín nǹkan méjì ni ó máa ṣẹlẹ̀ látara rẹ̀ nínú kéèyàn soríire látara ilé àfàǹdá àbí kó sorí ibú. bàbá wa Sheikh Alhaji adamallahu ayatahu. wàhùn ṣúgà bá wàṣíkò ya ilahi. wàhùn ṣùgọ́bà wàhùn ṣùgọ́bà wàṣíkò ya ilahi.
wahun shugaba washiko ya ilahi. Wahun shugaba washiko ya ilahi. Wahun shugaba washiko ya ilahi. Baba wa Sheikh Abdul Hakimi, baba mi ọ̀gá Naija. Adamallahu ayatahu. Ile Salaty tó tóbi ni, ilé ọ̀gá Naija náà kéré nú ayé. Ẹni tó bá bá ilé ọ̀gá Naija àti Ile Salaty Sheikhul Halikọ. Adamallahu ayatahu. Alhalikọtu Sheikhul Halikọti. Àbáwá Toyib, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ látara pé kò sí àkókò. Bàbá wa Aminullahi As-Salati. Bàbá wa Muqaddamu Salihina. Ọ̀gá mi àgbànú táàrí ọwọ́ wọn yọ kó nu ayé wa. Gbogbo ntọ́lọ̀ ń ṣe fún Ile Salaty Ọlọ́run níjó bàjẹ́. Àmín. Àfáwa Amirul Jaysh. Rahimahullah. Òkúta ànábì ànánà ni. Insha Allah. Ìtawà fi dọ̀dẹ̀ fún Ile Salaty. Ìta fi di mugun fún Ile Salaty. Kọ́dà tó bá pè wá lẹ́rù Ile Salaty àwo faramọ́. Nípò oore tọ́lọ̀ ń ṣe fún Ile Salaty. Ọlọ́run lè tàtàrà gbígbà fún ta gbà fún Ile Salaty kó dárú àrà náà nú ayé tiwa. Àfáwa Albarizi Ọlọ́run níjó bàjẹ́. Àfáwa Toyibi téèyàn bá fura sí mọ́tò dáadáa mírọ̀ mẹ́ta ní bẹ lára mọ́tò. Ìtí mo fẹ́ sọ náà nù tí fífi máìkì lẹ̀. Àmọ́ bàbá wa authentic bàbá Seiful Kadiriya. Àfáwa Sayyidina Ali ó ní yẹmútu limari'u. Yẹmútu limari'u wali atharu tahaya. Yẹmútu limari'u. Ipò tí bàbá Seiful Kadiriya wà yìí. Mo rí èèmọ̀ kan lára wọn. Àsìkò tí gbogbo àfa ń lo ògo àwọn ọmọ kéwu wọn lẹ́yìn jára ògo àwọn ọmọ kéwu tí. Allah. Àsìkò tí gbogbo àfa tán tẹ ìmọ́lẹ̀ ọmọ kéwu mọ́lẹ̀ lẹ́yìn tẹ ìmọ́lẹ̀ sínú ayé àwọn ọmọ kéwu yín. Mélòó nù àfa ní níláárí làwọn ọmọ tí ń tẹ̀lé níláárí. Irú yín yàtọ̀ inna mathala Isa ka mathali Adama khalaqahu min turabin. Irú oore tọ́lọ̀ ń ṣe fún yín Ọlọ́run níjó bàjẹ́ o. Àmín. Àfáwà Toyibu irú ipò téèyàn wà yìí. Èyàn máa ń sọ ní ire ń bẹ̀ dáadáa sálíbù sì máa ń tẹ̀lé. Àmẹ́ni tí sálíbù ò ní tẹ̀lé fún lẹ́ni tó bá kíyèsí mọ́tò dáadáa gbogbo àkàn wa mọ́tò ní àyíkíyèsí. Mírọ̀ mẹ́ta náà ṣe sára mọ́tò. Ọ̀kan ń bẹ lápọ̀ ọ̀tún, ọ̀kan ń bẹ lápò òsì, ọ̀kan wá ń bẹ láàrin. Gbogbo ẹ̀yìn ní wò. Àfáwà Toyibi ẹ ti ń lọ wájú àmọ́ ẹ máa wò ẹ̀yìn o. Ẹ̀yìn téèyàn bá ń wò nígbà tí ń bá ń lọ wájú ni ò ní fi ṣubú Ọlọ́run ní jẹ́ ṣubú. Albarka la ilaha illallah wala Muhammadu Rasulullah subhana rabbika. رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Aki afa Abdul Semiu. Ọlọ́mọsá bá ṣe àlékún àlùbáríkà. Àmín. Wala la ilaha illallah. Àmín. Bí Seiful Kadiriya bí wọ́n ṣe rí nù ni. Mo sọ̀rọ̀ kan mọ́sálásí lẹ́ẹ̀kan ìgbà tí afa Semiu tí wọ́n ṣe kalimatu wajiza lọ́wọ́ ní Maulana Sheikhul Khalika. Adamallahu ayatahu. Sheikh ni wọ́n wọlé. Ọlọ́jẹ́ kí a rí yín pẹ́. Àmín. Àpàdà sí ibú àpàdà sí ìgbà ọlọ́mọdé kọ́ bá yín o. Àmín. Maulana Seiful Kadiriya. Adamallahu Maulana ayatahu. Amirul Muhajirin. Maulana Albarizi. Maulana Amirul Jaysh. Àti àwọn brọ́dà wa Lukmanu Shiru. Àti barrister lawyer. Salati ọlọ́jẹ́ kí a rí yín pẹ́. Àmín. Wọ́n wá kí bàbá wa Sheikhul Halika wá kí wọ́n sí ìjókòó. Àfàwà Arimiyahu. Adamallahu ayatahu. Ẹ máa múra kalẹ̀. Àfàwà Arimiyahu ẹ máa múra kalẹ̀. A fẹ́ gbàsìkò rárá. A sì fẹ́ dá bàbá Sheikhul Halika a fẹ́ dá wọn dúró. A sì fẹ́ tètè lọ síbi tí à ń lọ. Ọlọ́run jẹ́ kí a rí bàbá Sheikhul Halika lọ́jọ́ mọ́sá jẹ́ kí a rí wọn pẹ́. Àmín. Àfàwà Abdul Semiu. Àlékún àlùbáríkà mọ́sá bá a ṣe fún yín. Àmín. Wala la ilaha illallah. Àmín. À ń gbúrò yín dáadáa l'Abuja. Oríire Abuja lẹ́sẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ẹ sì rí dáadáa tí wọ́n ń gbèsè lọ́wọ́ ẹ̀yin náà rí gbèsè pẹ̀lú ògùn Ọlọ́run ẹ wá kéré oko wálé. Wala la ilaha illallah ikú tó yá wa Ọlọ́run ní fi pa yín o. Àmín. Bisimilahi inna atayna bisimilahi rahman rahim inna atayna kalkothar fasoli li rabbika wanar inna shani'aka huwal abtar.
à ń retí Hajji wa Toyib àti ìyàwó wọn Hajia wa Semiat pẹ̀lú ògo Ọlọ́run èyí tó kù nísìn